orí Mojísọ́lá ẹlẹ́dàá Mojísọ́lá kò ní jẹ́ kí gbogbo àwọn tó bá lọ́wọ́ nínú ikú rẹ̀ kò ní jẹ́ kán sinmi tásìrí wọn ó fi tú lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè. Ẹ̀jẹ̀ Mojísọ́lá ò ní jẹ́ kí gbogbo àwọn tó bá lọ́wọ́ nínú ikú rẹ̀ ó sinmi torí pé eléyìí bà nínú jẹ́. Àbí bó lè yóò ṣe wá máa ronú pé ọmọ ọlọ́mọ lọ́wọ́ máa pa láti lówó láti lọ́lá láti lọ́rọ̀ èèyàn bẹ́ẹ̀ lẹ́mìí bí ẹ tara tèèyàn kí ló dé gan-an ayé tá a wà yìí akàntí ẹ̀ wá ń sọ ẹ̀fẹ́ jáwọ́ ẹ̀fẹ́ jáwọ́ bàbá àtọmọ ni wọ́n jọ ń pawọ́ pọ̀ ni wọ́n jọ ń pààyàn láti fènìyàn ṣètùtù ètùtù ọlà fẹ́lòmíì nínú ayé tá a wà yìí náà ni o sẹ́ni pé mẹ́wàá ń kán mẹ́wàá ń ṣẹlẹ̀ ń dúníyàn tá a wà yìí nítorí owó nítorí ọlá nítorí ọrọ̀ ayé tó jẹ́ pé a kúrò ń bẹ́ẹ̀ njọ́ kan ó ṣeéṣe kó jẹ́ pé àwọn fídíò yìí náà ni àwọn tí wọ́n ṣe ìgbésẹ̀ ète tí wọ́n fi ṣekú pa yẹn ni wọ́n rí pé eléyìí ó ṣe é lò eléyìí ó nífẹ̀ẹ́ owó pọ̀ kó tó jẹ́ pé wọ́n fi irú nǹkan yẹn lọ. Ọmọ tí bá ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ìwọ̀nba ní ìfẹ́ owó gbọ́dọ̀ wà láyà rẹ̀ mọ́ ìwọ̀nba ní ìfẹ́ owó gbọ́dọ̀ múmú láyà rẹ̀ mọ́. Ẹ jẹ́ ká wo òbí ẹ jẹ́ ká mọ bí ọmọ wa ṣe ń gbégbé ayé rẹ̀ nílé ìwé nílé ẹ̀kọ́ tó bá wà ká mọ fàsìkò lẹ̀ láti lọ́ mọ́ wo àwọn ọmọ wa tá a rán nílé ẹ̀kọ́ bóun náà ṣe ń gbégbé ayé bí náà ṣe ń lògbà bóun náà ṣe ń jẹ bóun náà ṣe ń mu àwọn wo ní bá rìn àwọn wo lọ̀rẹ́ rẹ̀ tó bá ṣe é ṣe gan ká ní àwọn tí ọmọ bá ní ṣe àmójútó wọn nílé ìwé tán bá wà tí wọn ò sì ní mọ̀ tó jẹ́ pé àwọn yẹn náà mọ̀ fún wa ní bí ṣe ń lọ nípa wọn nílé ìwé yẹn kò sí tó burú bẹ́ẹ̀ torí pé Yorùbá ní téèyàn bá ta èèyàn tọ́ ni títa tá a ta ò ní pé a ti rán wọn nílé ìwé lóòótọ́ àti lódodo kan lọ kẹ́kọ̀ọ́ títọ́ ọbẹ̀ ní pé ká ṣe àmójútó wọn nílé ìwé tán bá wà kíró eléyìí kọ́ mọ́ bá a mọ́ wáyé. Ó ta sánsán ó wà lórí YouTube ẹ máa wo ẹ sì rí pé ó ta sánsán ó ń gbé yín káàkiri gbogbo ilẹ̀ Yorùbá wọ́n bí kíbi ló ń tọ́jú bọ̀ wọ́n ń ta sánsán yóò yẹ yín kalẹ̀ o. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa ìkànnì yín Otasansan TV ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Yorùbá wa ní ọwọ́ tó bá ṣẹ́gun sí níjọba rẹ̀ èmi àti yín àní ṣàṣedànù àní ṣàṣeré àní ṣàṣejẹ ọwọ́ wa báyìí láfigbárí ayé wa lágbára àdẹ́dàá. Ẹ káàbọ̀ sórí ètò yìí ọ̀rọ̀ tá a ti máa ń ṣe àtúpalẹ̀ àgbéyẹ̀wò àwọn ohun tó ń ṣẹlẹ̀ nínú ayé lókè èèpẹ̀ tẹ́yìn ọ̀jọ̀gbọ́n ẹ̀yin onímọ̀ ẹ̀yin olóye tẹ́sì bá ní fi làákàyè ṣe àgbéyẹ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí àbáṣemú wa tẹ́ bá ní dá sí i. Kí wá là á mú wá lénìí lórí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ìṣekúpani ọmọléèwébìnrin kan ní Kwara State College of Health Technology ní Ọ̀fà tí wọ́n pe orúkọ rẹ̀ ní Mojísọ́lá Olúwafúnmikẹ́ Awésù. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe gbé ìṣẹ̀lẹ̀ ikú ọmọ yẹn ó bà nínú jẹ́ ó dunni bẹ́ẹ̀ ni torí pé mo máa ń sọ lórí ètò mi wípé ìbànújẹ́ ni kí abiyamọ kó máa fojú sunkún ọmọ. Lára tó bà nínú jẹ́ jù nínú ìṣẹ̀lẹ̀ ikú ọmọ yìí ó ní wípé ó ṣẹ̀ṣẹ̀ parí ìdánwò àṣejáde àṣekágbá nílé ìwé tó ń lọ ni tó túmọ̀ sí pé àwọn òbí rẹ̀ wọ́n ti mọ nírètí pé kò ní pẹ́ o kò ní jìnnà tí ọmọ yìí ó fi ríṣẹ́ tóun ó fi dá dúró láàyè ara rẹ̀
tí ó fi máa rántí òbí láti máa ṣètọ́jú òbí rẹ̀. kíró òbí bẹ́ẹ̀ kó wá gbọ́ ikú irú ọmọ bẹ́ẹ̀ kò tún wá kú níkú pé ó forí rọrí kó o sùn lé rẹ̀ ní àbí kankan o. wọ́n á gbọ́ pé àwọn ẹ̀dá kan ò ní wọ́n ṣekú pa á. tí ọ̀dà ni o tí ò yẹ kó máa ṣẹlẹ̀ láwùjọ. ṣùgbọ́n ẹ̀kọ́ kan ń bẹ nínú ìṣẹ̀lẹ̀ ikú ọmọbìnrin yìí tí mo fẹ́ kí gbogbo wa ká jọ fi làákàyè wò, tí mo sì fẹ́ kẹ́ bá mi share prógrámù yìí bí mo ṣe ń ṣe bẹ́ẹ̀ ṣe ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe ń wo yìí kó má jẹ́ yìí nìkan, torí pé ẹ̀kọ́ tí ìṣẹ̀lẹ̀ ikú ọmọ yìí kọ́ wa tí mo fẹ́ mú wá yìí ó jẹ́ nǹkan tí gbogbo òbí tó yẹ ká gbọ́, tó yẹ ká rí, tó yẹ ká mọ̀, ká máa fi kọ́ àwọn ọmọ wa gẹ́gẹ́ bí òbí. ìdí nìyẹn tí mo sọ wípé kẹ́ bá mi share prógrámù yìí, kẹ́ bá mi pín káàkiri àwọn tẹ́ ẹ bá mọ̀, ẹ bá mi pín fún wọn. WhatsApp group tẹ́ ẹ bá wọ̀ ẹ bá mi pín, ẹ bá mi share rẹ̀ sí platform yín lóríṣiríṣi, ẹ bá mi share rẹ̀ sí ká lè kọ́gbọ́n ká lè kẹ́kọ̀ọ́. torí pé aburú ni kóbí kó máa fojú sunkún ọmọ. gbogbo wa la máa sọ wípé kọ́bi Èdùmàrè kó má jẹ́ ká ná àná dànù lórí ọmọ. ẹ wo wàhálà ọjọ́ àìjẹ ọjọ́ àìmu lórí kí òbí ó lè tọ́ ọmọ débi tó dáa. nursery 1, nursery 2, nursery 3, primary 1, primary 2, primary 3, JS1, JS3, JS3, JS3 títí SS1 títí SS3. ọmọ yẹn tó wá jẹ́ SS3, òbí yẹn tún gbìyànjú, ó tún tọ́, ó tún rán nílé ìwé College of Technology. ọmọ yẹn wá parí ìdánwò àṣekágbá àṣejáde tí ó fi gbàwé ẹ̀rí pé ó ti yege o. àwọn ẹ̀dá olubi, àwọn ọ̀daràn, àwọn apọmọlẹ́kúnjayé, àwọn tí ò sẹ́mi Ọlọ́run nínú wọn, wọ́n wá tanrú ọmọ bẹ́ẹ̀ lọ pa. aburú ni o, aburú ni. bó ní ìṣẹ̀lẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀, bó ló ṣe wáyé, ẹ jẹ́ kí n kọ́ sọ bí ìṣẹ̀lẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀ kí n tó wá mú ẹ̀kọ́ tí mo lọ wà nínú ìṣẹ̀lẹ̀ ikú ọmọ yìí kí n tó wá mú wá fún yín. gẹ́gẹ́ bá a ṣe gbọ́, wọ́n ní bí ọjọ́ kẹta àbí bí ọjọ́ kẹrin sí karùn-ún tọ́mọ yẹn parí ìdánwò àṣekágbá nílé ìwé tó ń lọ, ó ní wọ́n ní ó gba kọ́ láti ọ̀dọ̀ rẹ̀ Tìmílẹ́yìn ló kọ ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n ló pè yẹn. wọ́n wá ní Tìmílẹ́yìn ọ̀rẹ́ rẹ̀ yẹn ló wá bá sọ fún un wípé òun fẹ́ gbé pààrọ̀ kan fún un, bí wọ́n ṣe máa ń pè é, pé òun fẹ́ kí ó tẹ̀lé boyfriend òun lọ sí patí kan, yóò wá ṣe bíi girlfriend boyfriend òun yẹn, pé kì í sì sọ̀fẹ́ o, pé boyfriend òun yẹn o ó ti ṣetán láti fún un ní 15k, ìyẹn 15,000 ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún péré. wọ́n ní ó ní Mojísọ́lá òun náà bá gbà láti ṣe iṣẹ́ tí ọ̀rẹ́ rẹ̀ yẹn gbé fún un. orúkọ boyfriend yẹn ó ní Happiness Adébáyọ̀. ìgbà tí yẹn pè é pé látọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ̀ Tìmílẹ́yìn ni ó ti sọ fún mi bó níjọ́ wo là ń lọ, wọ́n sọjọ́ tí wọ́n lọ ní on the 9 oṣù kẹjọ. wọ́n ní wọ́n lọ sí ní Adébáyọ̀ pé ó pe Mojísọ́lá. nígbà tán débi tí wọ́n ti lọ́n fẹ́ ṣe patí, Mojísọ́lá kò rí àpẹẹrẹ pé wáyà fẹ́ ṣe patí ní hòtẹ́ẹ̀lì tí Adébáyọ̀ gbé lọ. Tìmílẹ̀ Happiness ó wá lọ́lọ́ọ̀jì òun sí hòtẹ́ẹ̀lì kan pé látàrí pé kó wà lóòtẹ́ẹ̀lì yẹn o kí patí yẹn fi bẹ̀rẹ̀. nígbà tó ṣe tó tásìkò kan tí Mojísọ́lá ò rí pé patí kan fẹ́ wáyé,
ó bá pe ó bá pe àwọn ọ̀rẹ́ rẹ̀ kan àwọn ọ̀rẹ́ rẹ̀ míì pé hello ibi tí mo wà rèé o hòtẹ́ẹ̀lì báyìí ni Happiness Adébáyọ̀ lọ́ọ̀jì mi sí o ṣùgbọ́n tó ní àwa ṣe pátí tó náà fẹ́ ṣe pé tóun fi tẹ̀lé wá àwọn ọ̀rá pẹ̀rẹ̀ pé pátí kan fẹ́ wáyé o ní bàbá bá ṣe ń jẹ́ pé òun ọmọ bá sọ̀rọ̀ ìyẹn ọ̀rẹ́ rẹ̀ míì níbi Mojísọ́lá bó ṣe kọ́ọ̀tì fóònù yẹn nígbà tó pẹ́ tí ọ̀rẹ́ rẹ̀ tó pè yẹn tí ó rí i pé ó yẹ kí Mojísọ́lá ó ti pè tí ò peun ìyẹn rúmèètì rẹ̀ míì ní o ẹni ni rúmèètì yẹn bá pe nọ́mbà Mojísọ́lá padà nọ́mbà ọ̀lọ́mọ́ láti ti gbà yẹn láti on the 9 oṣù kẹjọ yẹn ni wọ́n ti ń wá Mojísọ́lá tí wọn ò rí kó tó wá di wípé wọ́n rí òkú Mojísọ́lá ní orí àtàn kan tí wọ́n lọ gbé sí nígbà tí wọ́n pa tán. Ta wá ló pa Mojísọ́lá? Kí ni Mojísọ́lá ṣe fún àwọn tó pa á? Iṣẹ́ ìwádìí bá bẹ̀rẹ̀ wọ́n lọ fọ̀rọ̀ yẹn tó iléeṣẹ́ ọlọ́pàá létí nípínlẹ̀ Ògùn nípínlẹ̀ Kwara. Iléeṣẹ́ ọlọ́pàá bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí láti mọ ohun tó ṣokùnfà ikú Mojísọ́lá. Wọ́n bá ń sa àwọn èèyàn títí tí wọ́n fi rí Adébáyọ̀ Happiness ìyẹn ọkùnrin tó pè é tó gbé lọ sí hòtẹ́ẹ̀lì tí wọ́n fi rí mú. Nígbà tí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá tẹ Happiness Adébáyọ̀, ta ló rán ọ? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Wọ́n ní Mojísọ́lá ní Happiness Adébáyọ̀ wọ́n ló jẹ́wọ́ o. Wọ́n ní Adébáyọ̀ jẹ́wọ́ pé bàbá àwọn tí í ṣe wòlíì ìjọ kan ni ó ràn àwọn jọ mọ́ ṣiṣẹ́ láabi yẹn. Bàbá àtọmọ ni wọ́n jọ ń pawọ́ pọ̀ ni wọ́n jọ ń pààyàn láti fènìyàn ṣètùtù ètùtù ọlà fẹ́lòmíì nínú ayé tá a wà yìí náà ni o. Ṣẹ́ni pé mẹ́wàá ń kán mẹ́wàá ń ṣẹlẹ̀ ń dúníyàn tá a wà yìí nítorí owó nítorí ọlá nítorí ọrọ̀ ayé tó jẹ́ pé a kúrò ń bẹ́ẹ̀ njọ́ kan tó sì jẹ́ pé gbogbo ilé táwù tá a kọ́ alájà 5 ni o alógún àjà ni o ilé gogoro ni o pẹ̀tẹ́ẹ̀sì ni o mansion ni o duplex ni o ọkọ̀ yòówù tá a ní Lexus ni o Jeep ni o Highlander ni o limousine ni o èyíkéyìí ọkọ̀ tó wù ká nínú ayé ilé tó wù ká kọ́nú ayé wọn ò ní sí mọ́ wa wọ́n kàn ra gbẹ́ ilẹ̀ kó tó pọ̀ kan ẹsẹ̀ 6 iná ni wọ́n ó gbé mi wọ̀ ni wọ́n ó gbé wọ̀ tó ń wò mí náà wọ̀ àtàwọn tó ń ṣiṣẹ́ láabi yìí náà tó sì jẹ́ pé torí iṣẹ́ láabi tó ń fi iṣẹ́ láabi wọn yìí torí tí wọ́n fi ń ṣe láti là láti lówó láti lọ́lá tí wọn ò sì ní sí mọ́ wọn kí wá lóde tá a fi ní ronú kí lóde tá a fi ní bẹ̀rù Ọlọ́run kí lóde tá a fi ní bẹ̀rù ọjọ́ kan tó jẹ́ pé yóò ku èmi àti Ọlọ́run mi tí ń kàwọ́ pọ̀yìn báyìí níwájú Ọlọ́run tó dá mi tí mo rojọ́ mo sì máa ń sọ wípé méjì náà ni ìbéèrè tọ́lọ́run ó bi wá nínú owó tá a ní nínú ọlá tá a nínú ọrọ̀ tá a ní bó la ṣe lówó bó la ṣe ná méjì náà ni bó la ṣe lówó bó la ṣe lọ́lá yẹn ọrọ̀ yẹn bó la ṣe rí kó jọ bó la ṣe ṣe bó la ṣe ná méjì tọ́lọ́run ó bi wá náà nìyẹn. Ìwọ tó bá wá ń pọmọlẹ́kún jayé ọmọ ọlọ́mọlẹ́kún jayé tó ń fẹ́yàn sí tú ọlà tó ń géré èèyàn tó ń gápé èèyàn tó ń gẹ́sẹ̀ èèyàn nítorí kó lè lówó kó lè lọ́lá ẹjọ́ wo ló wá fẹ́ rò níwájú Ọlọ́run bá tó dá ọ. Ẹ jẹ́ á ronú o ẹ jẹ́ á ronú o ẹ jẹ́ á ronú o bàbá àtọmọ ni wọ́n ń pawọ́ pọ̀ ni wọ́n ń pọmọ lọ́mọ ọmọ ẹnìkan gẹ́gẹ́ bá a ṣe gbọ́ nínú iṣẹ́ ìwádìí wọ́n ní òbí ìyá tó bí ọmọ yìí gan wọ́n ní iṣẹ́ agbálẹ̀ ní í ṣe pẹ̀lú iléeṣẹ́ kan ní ìpínlẹ̀ Ògùn. Àwọn apọ̀mọlọ́mọ fún ìyá oníyà wọ́n sọ ìyá oníyà sínú ìbànújẹ́ ayérayé torí pé iná
téèyàn ò lè gbàgbé òní náà ọmọ kọ́bí Èdùmàrè má fi náà ọmọ jó wa kọ́bí Èdùmàrè kọ́ má fi náà ọmọ jó wa kọ́ má jà sunkún ọmọ. Wọ́n ti pa ìyá Mojísọ́lá lẹ́kùn, wọ́n ti sọ sínú ìbànújẹ́ kó bá ní fi ìdùnnú àìlópin kó bá ní fi rọ́pò ìbànújẹ́ tí wọ́n dá sí ìyá Mojísọ́lá lára. Ṣùgbọ́n àrọ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn kan jọ̀ọ́ kan bá ní tètè gbé bàbá Adébáyọ̀ Happiness àti Adébáyọ̀ gan Happiness kan bá ní tètè gbé wọn lọ sílé ẹjọ́ tí wọ́n bá ti parí iṣẹ́ ìwádìí wọn tí wọ́n ń ṣe tí wọ́n bá ti parí kán dẹ̀ bá ní kó gbogbo àwọn tán bá lọ́wọ́ nínú ikú Mojísọ́lá kán bá ní fi ojú wọn hàn dé kán sì bá ní gbé wọn lọ sílé ẹjọ́ kílé ẹjọ́ sì tètè ṣe ìdájọ́ tó bá tọ́ ìdájọ́ tó bá yẹ fún wọn. Àbí bó lè yóò ṣe wá máa ronú pé ọmọ ọlọ́mọ lọ́wọ́ máa pa láti lówó láti lọ́lá láti lọ́rọ̀ èèyàn bẹ́ẹ̀ lẹ́mìí bí ẹ tara tèèyàn kí ló dé gan-an ayé tá a wà yìí akàntí ẹ̀ wá ń sọ ẹ̀fẹ́ jáwọ́ ẹ̀fẹ́ jáwọ́ ọ̀gá o. Ẹ̀kọ́ tí mo wá ní ó wà nínú ikú ọmọbìnrin yìí ò ní wípé kí gbogbo àwọn òbí ká máa tọ́ ọmọ wa ní ìlànà tí ó fi mọ Ọlọ́run. Tó bá jẹ́ ẹ̀sìn mùsùlùmí ni wọ́n ń ṣe ni jẹ́ kọ́mọ rẹ̀ ó mọ̀ pé mùsùlùmí ni ó o. Ọmọ mùsùlùmí kì í sì rìnrìnkúrìn, ọmọ mùsùlùmí kì í ṣèṣekúṣe, kì í ṣe wúkọ̀ọ̀pù, kì í lu jìbìtì, kì í fènìyàn ṣètùtù ọ̀la. Tó bá jẹ́ lẹ́sìn kìrìsìtẹ́nì náà ni wọ́n ní jẹ́ kọ́mọ rẹ̀ ó mọ̀ pé ìlànà tó ń tọ́ yìí o wọn ìfẹ́yàn ṣètùtù ọ̀la o kò sọ́nà ẹ̀bùrú téèyàn gbà á là lówó lọ́lá ju kéèyàn ó ṣiṣẹ́ kó sì gbàdúrà lọ. Tó bá jẹ́ toníṣẹ̀ṣe náà ni jẹ́ kọ́mọ rẹ̀ ó mọ̀ pé ẹ̀sìn ṣẹ̀ṣe tí yìí tí wọ́n ń ṣe yìí o àìfẹ́yàn ṣètùtù ọ̀la àìfẹ́yàn ṣègùn owó kò sọ́nà ẹ̀bùrú láti là láti lówó láti lọ́lá ju kéèyàn ó ṣiṣẹ́ kó dẹ̀ gbàdúrà lọ. Inú gbìyànjú sẹ́tẹ̀dá bá ń ṣe ni Ọlọ́run máa ń bùkún téèyàn fi lọ́lá téèyàn fi lọ́rọ̀ téèyàn fi dolówó dọlọ́lá. Ẹ̀kọ́ kan nìyẹn. Ẹ̀kọ́ míì ni wípé ìwọ tọ́mọ rẹ wà nílé ẹ̀kọ́ tí wàá mówó wálé fún ọ ọmọ tó rán nílé ìwé kó lọ kàwé kó lọ kẹ́kọ̀ọ́ tí wàá mówó wálé fún ọ tó mọ bó ṣe ń jẹ bó ṣe ń mu bó ṣe ń ná bó ṣe ń lò bó ṣe ń wọṣọ bí ṣe ń gbègbè sí ayé rẹ̀ tó wá ń retí pé yóò kúkú parí ilé ẹ̀kọ́ ńjọ́ kan. Àìtá ń sọ yìí àfi yọ òbí Mojísọ́lá o ṣùgbọ́n ìgbé bá a ṣe ń gbọ́ ìgbésí ayé tí Mojísọ́lá ń gbé nílé ìwé ó kù díẹ̀ káàtó kó tó di pé ó bá rúṣẹ́ ìlú ìṣẹ̀lẹ̀ kú rẹ̀ yìí wáyé. Kò lè já kọ́kọ́ ọjà jẹ́ pé Mojísọ́lá ti ń ṣerú ẹ̀ gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ lótìtọ́ àti lódodo kí ọ̀rẹ́ rẹ̀ yẹn tó lè fi irú rẹ̀ lọ. Kọ́rẹ́ rẹ̀ yẹn kó tó lè fi irú ẹ̀ lọ. Ẹnu àwọn fídíò tá à ń rí tó jẹ́ ti Mojísọ́lá yẹn gan ìṣesí rẹ̀ nínú àwọn fídíò yẹn ó jẹ́ nǹkan tó kù díẹ̀ káàtó. Ó ṣeéṣe kó jẹ́ pé àwọn fídíò yìí náà ni àwọn tí wọ́n ṣe ìgbésẹ̀ ète tí wọ́n fi ṣekú pa yẹn ni wọ́n rí pé eléyìí ó ṣe é lò eléyìí ó nífẹ̀ẹ́ owó pọ̀ kó tó di pé wọ́n fi irú nǹkan yẹn lọ. Ọmọ tí bá ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ìwọ̀nba ní ìfẹ́ owó gbọ́dọ̀ wà láyà rẹ̀ mọ́ ìwọ̀nba ní ìfẹ́ owó gbọ́dọ̀ múmú láyà rẹ̀ mọ́. Ara ẹ̀kọ́ mi nìyẹn. Ẹ jẹ́ ká wo òbí ẹ jẹ́ ká mọ bí ọmọ wa ṣe ń gbégbé ayé rẹ̀ nílé ìwé nílé ẹ̀kọ́ tó bá wà ká mọ fàsìkò lẹ̀ láti lọ máa wo àwọn ọmọ wa tá a rán nílé ẹ̀kọ́ bóun náà ṣe ń gbégbé ayé bí iná ṣe ń lògbà bóun náà ṣe ń jẹ bóun náà ṣe ń mu àwọn wo ní bá rìn àwọn wo lọ̀rẹ́ rẹ̀. Tó bá ṣe é ṣe gan ká ní àwọn tí ọmọ bá ní ṣe àmójútó wọn nílé ìwé tán bá wà tí wọn ò sì ní mọ̀ tó jẹ́ pé àwọn yẹn náà mọ̀ fún wa ní
bí ṣe ń lọ nípa wọn nílé ìwé yẹn kò sí tó burú bẹ́ẹ̀ torí pé Yorùbá ní téèyàn bá ta èèyàn tọ́ ni títa tá a ta ò ní pé a ti rán wọn nílé ìwé lóòótọ́ àti lódodo kan lọ kẹ́kọ̀ọ́ títọ́ ọbẹ̀ ní pé ká ṣe àmójútó wọn nílé ìwé tán bá wà kíró eléyìí kọ́ mọ́ bá àmọ́ wáyé ẹ̀kọ́ mi nìyẹn. orí Mojísọ́lá ẹlẹ́dàá Mojísọ́lá kò ní jẹ́ kí gbogbo àwọn tó bá lọ́wọ́ nínú ikú rẹ̀ kò ní jẹ́ kán sinmi tásìrí wọn ó fi tú lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè ẹ̀jẹ̀ Mojísọ́lá ò ní jẹ́ kí gbogbo àwọn tó bá lọ́wọ́ nínú ikú rẹ̀ ó sinmi torí pé eléyìí bà nínú jẹ́ kọ́bẹ̀ Èdùmàrè kó bá ní sẹ́ kọ́mọ bá ní tú àṣírí gbogbo àwọn ẹni ibi tó wá jẹ́ pé irúṣẹ́ ibi báyìí ló wà lọ́kàn wọn kọ́mọ bá ní tú àṣírí wọn ẹ bá ní pín ẹ bá ní ṣíà rẹ̀ kó lè káàkiri àgbáńlá ayé kó lè débi tó yẹ kó dé kó lè máa jẹ́kọ̀ọ́ ìṣẹ̀lẹ̀ ikú Mojísọ́lá kó tún lè máa jẹ́kọ̀ọ́ fún gbogbo àwọn òbí kó sì lè máa jẹ́ ìkìlọ̀ fún gbogbo àwọn ẹni ibi tán náà bá tún ní irú iṣẹ́ ibi báyìí lọ́kàn pé kàn jáwọ́ o ẹ bá ní ṣíà rẹ̀ pé tán bá jáwọ́ irú tí ó gbẹ̀yìn tiẹ̀ náà rèé o àṣírí wọn náà padà tú ní ikú gbóná ikú ẹ̀sín òun náà làwọn náà ó sì kó gbogbo àwọn tó bá ń pààyàn ṣètùtù ọ̀la ẹ bá ní pín ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé. Tajudeen Olówó Òkèlè orúkọ tèmi ìnàjú ẹkùn tí bọdẹ lẹ́rù ní gbogbo ìgbà ẹ̀ṣọ́ kò yí ni mí Ìkòyí ẹ̀ṣọ́ nílé bàbá tó bí mi lọ́mọ ó ta sánsán àwọn èèyàn ń pè mí tẹ́yìn náà bá wá ní ìṣẹ̀lẹ̀ kan tó ń ṣẹlẹ̀ ládùúgbò yín tàbí lágbègbè yín tẹ́ fẹ́ fi tó wa létí tẹ́ fẹ́ jẹ́ ká mọ̀ tẹ́ fẹ́ jẹ́ ká ṣèwádìí lé lórí ẹ pè mí ẹ bá mi sọ̀rọ̀ pẹ̀lú ojú òpó tẹ́ ń wò lójú móhùnmáwòrán yín yẹn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí bá mi sọ̀rọ̀ òun náà lẹ ti ń wò yẹn ẹ pè mí á jọ sọ̀rọ̀ papọ̀ bí nǹkan bá wá ṣe ń lọ lórí ìṣẹ̀lẹ̀ ikú Mojísọ́lá Awésù yìí á mọ̀ padà wá lórí ìkànnì yìí láti wá fi tó yín létí ẹ̀yẹn sáà subscribe tẹ́ ẹ̀ bá ti subscribe tẹ́lẹ̀ kẹ́ ẹ̀ dẹ̀ tan notification bell ìyẹn aago rán mi létí kẹ́ ẹ lè máa láǹfààní láti máa rí wa wò lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín ẹ ṣé o àdúpẹ́ àmọ̀rírì yín.